níṣe ni ariwo ńlá mà sọ ní ilé ìgbìmọ̀ asòfin kékeré ìyẹn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin làbújá tí wọ́n ń pè ní Federal House of Representatives lórí òfin tí aṣòfin kan láti ìpínlẹ̀ Bauchi ìyẹn Honorable Aliyu Misau tó fẹ́ ṣe ìpékọ̀ṣe àtúnṣe sí òfin kan tí wọ́n ṣe lọ́dún 1999 èyí tí yóò tó túbọ̀ fi ààyè gba òfin ẹ̀sìn Islam ìyẹn òfin tó ń pè ní Sharia, ṣùgbọ́n tí ọ̀rọ̀ di ariwo tí àwọn olóṣèlú apá gúúsù Southern Naijiria ìyẹn àwọn ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ìjọ tó sì yarí pé òfin tí Honorable Aliyu Misau tó fẹ́ kí àwọn ṣe àtúnṣe àti àyípadà kò lè bọ́ sí rárá àti rárá. Nínú àwọn òfin apá 24 àti àwọn apá míì ìyẹn section 24, section 262 àti section 277 pẹ̀lú section 288 nínú òfin ọdún 1999 ìní Honorable Aliyu Misau ti jẹ́ kó di mọ̀ pé níbẹ̀ òfin Sharia ìyẹn òfin ẹ̀sìn Islam táwọn ìpínlẹ̀ kan ń lò pàápàá nílẹ̀ Hausa ó ní ibi tó wà nínú àwọn abala tá a dárúkọ yìí. Wọ́n ní òfin ó sọ wípé àwọn mùsùlùmí àti àwọn apá kan lásán ló lè lo òfin náà, ṣùgbọ́n tí Honorable Aliyu Misau ní eléyìí kò dára. Ó ní kí wọ́n fẹ́ lójú kan lè jẹ́ kó di mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá wù ni ó lè lo òfin náà. Ọ̀rọ̀ tí Aliyu Misau tó máa sọ rèé tí ilé ìgbìmọ̀ asòfin kékeré làbújá tó fi gba iná jẹ, tó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn asòfin láti apá òkè ọya yun àwọn asòfin Hausa tó jẹ́ pé mùsùlùmí ló pọ̀ jù nù wọn iná ti dìde tán pàtẹ́wọ́ pé táwọn fẹ́ gan nìyẹn kí wọ́n sọ òfin náà kí wọ́n ṣe àtúnṣe sí àwọn àbá apala òfin náà ìyẹn gẹ́gẹ́ bí Aliyu Misau bó ṣe sọ. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn asòfin láti ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti Ìjọ ni wọ́n máa yarí pàápàá Honorable Solomon Bob láti ìpínlẹ̀ Rivers, Honorable Adémọ́rin Kúyẹ̀ láti ìpínlẹ̀ Èkó àti Honorable Bámidélé Sàlán láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n fárígá wípé ọ̀nà láti dọ́gbọ́n sọ orílẹ̀-èdè di ti ẹlẹ́sìn kan pàápàá ẹlẹ́sìn Islam ìní Aliyu Misau àtàwọn asòfin Hausa ń wà tó sì ní àwọn ò ní gba irú ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn ó máa ń dá wàhálà lẹ̀ lórílẹ̀-èdè yìí àti pé káwọn rọra fi òfin náà lẹ̀ bó ṣe wà kí àwọn mùsùlùmí àti àwọn apá kan rọra máa lo òfin Sharia wọn kán má sọ ọ́ di ti gbogbogbò èyí tó lè di wàhálà. Kódà wọ́n tún jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ó fààyè gba gbogbo ẹ̀sìn kẹ́sìn téèyàn bá fẹ́ sìn, ṣùgbọ́n tó ní báwọn bá ti ń ṣe àtúnṣe sí irú òfin báyìí wọ́n ní bí ìgbà pé èèyàn fẹ́ gbé ẹ̀sìn kan lé àwọn ẹ̀sìn tó kù ni. Kódà wọ́n tún jẹ́ kó di mọ̀ pé bí àwọn bá lè ṣàtúnṣe sí abala òfin yìí tí ó sì padà di òtítọ́, ó ní ṣé àwọn ẹlẹ́sìn míì náà kò ní jáde wípé ní táwọn ṣe fáwọn mùsùlùmí táwọn fẹ́ gbé wọn lé orí àwọn kí wọ́n ṣe fún àwọn náà nítorí pé ìbí òjù bí bá ṣe bẹ̀rù ní àbọ̀mọ̀. Ọ̀rọ̀ yìí di ariwo ńlá nínú ìgbìmọ̀ asòfin kékeré, ṣùgbọ́n tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin kékeré làbújá Honorable Tajudeen Abbas ó paná wàhálà náà tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó dá ariwo lẹ̀ káàkiri Nàìjíríà dàsìkò yìí.